káàárọ̀ nílé yìí o, ṣe dáadáa la jí, a kú iṣẹ́ àná, a sì tún kù tòní. A jí láàárọ̀ yìí, a fẹ́ máa wá jíjẹ mímu lọ, àní pàdé àgbákò. Inú ilé lẹ ti ń wò mí ni, ọ̀dẹ̀dẹ̀ lẹ ti ń wò mí ni, inú mọ́tò lẹ ti ń wò mí ni, ibikíbi tó bá ka yín mọ́ tètè ń gbọ́ ètò yìí, òní yóò san yín sówó, yóò san yín sọmọ. Ẹ dákun, mo fi Ọlọ́run bẹ̀ yín, má dá ètò yìí gbọ́ pa àwọn aráalé yín, kẹ́ ẹ kọ́gbọ́n bẹ̀. Gbogbo ẹni tí wọ́n bá rí lórí mídíà tinú gúrùpù yìí yàtọ̀. Ẹ̀kọ́ tó bá kọ́ mbẹ̀, ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé rẹ̀ ni. Ẹnìkan ò ní mówó wá, ẹnìkan ò ní ọgbẹ́dìẹ wá, ẹnìkan ò ní wá pàdé ìyá kan mí kan, wọn ò ní ọṣẹ bọ kan, wọn ò ní ọbọ̀ nǹkan kan tó fi kíyèsára. Ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìrìn àjò ayé, kò kúrò lójú kan náà. Adébí ọwọ́ ayé ni, ọwọ́ ọ̀fà ni, Adébí ọwọ́ ọ̀kìnní kan, àwọn ayé ní ṣe wọ́n, àwọn ayé ní ṣe wọ́n. A máa tò lẹ́sẹẹsẹ fúnra wa. Ǹjẹ́ gbọ́ mi yé? Ẹ máa bá mi ká lọ. Gbogbo wa ni Ọlọ́run ọba dá dáradára. Àwọn ẹranko ògbẹ́ ó dá wọn yẹn náà dáadáa. Nínú òwe àwọn Yorùbá, wọ́n ní Ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ má ní láárí, ènìyàn ni ọ̀jẹ́. Tí mọ́tò bá bàjẹ́, mẹkáníìkì là á pè sí. Tí mọ́tò bá bàjẹ́, mẹkáníìkì là á pè sí. Bọ́mọnìyàn ò bá gbádùn, dókítà là á pè sí. Bínú ilé bá ń ṣòjòjò, bóyá rúùfù rẹ̀ ń jò àbí nǹkan kan ń ṣe látorí òkè, kápẹ́ńtà là á pè sí. Bínú ilé ayé ọ̀bá rójúmọ́, bí a bá gbé ẹrù kò ṣeé gbé, èèyàn rẹrù kò ṣeé rù, èèyàn sáré sókè sáré sódò, gbogbo làkàkà rẹ̀ kò gbà. Ta ló yẹ kó ké sí? Ọlọ́run là á sàátọ̀. Ìyá mi, bàbá mi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wọṣọ ní o. Aláàárẹ̀ ọ̀tọ̀, ẹni tí ń ṣàárẹ̀ ọ̀tọ̀, ẹni tí ò gbádùn ń bẹ lọ́tọ̀. Aláàárẹ̀ òun lẹni tó wà lọ́sibítù, tí ọ̀mẹ́ni tí ń sáré kiri lórí òun. Ọ̀pọ̀ wa ń wọṣọ káàkiri ni, ó wọṣọ bo ìṣòro rẹ̀ mọ́lẹ̀ ni. Wọ́n ti ń ṣe ju tẹni tó wà ní hospital tí ń gbomi lọ.
gbogbo wa ni Ọlọ́run ọba dá dáradára. Wòmí, àwọn ogun ọlọ́jọ́ pípẹ́ ló fa ìṣòro sínú ìrìn àjò ayé ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ìdílé. Gbọ́ mi, àwọn ogun ọlọ́jọ́ pípẹ́, irú ogun wo lógun ọlọ́jọ́ pípẹ́? Àwọn bàbá tó ṣẹ̀ wá sílẹ̀ ìran tẹ́ tí ń bọ̀ kó tó dọ́dọ̀ tiẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran wọ́n ti fa wàhálà sínú ayé àwọn àrọ́mọdọ́mọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa ń sáré síbí ọmọ ìtọ́ ẹ̀kọ́ gbámú. Àwọn àgbàlagbà sì ní bá a bá bọ́jú ìsàlẹ̀ àgbọ̀n là á parí ẹ̀ sí. Gbogbo ọ̀rọ̀ ẹ̀dá ọwọ́ Ọlọ́run là á kú tì. Tẹ́ bá wo àwọn ìdílé mi, mo ti sọ nínú ọ̀pọ̀lọpọ̀ prógráàmù, bí káwọn mìíràn má rí ilé ọkọ gbé, bí kálómìí kó kú lójijì, bí kálómìí kó oríṣiríṣi. Àìríṣe, àìbẹ́gbẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ogun ìdílé ni. Inú ilé mi ń bẹ ẹ̀gbọ́n ò fẹ́ràn àbúrò. Báwọn ọmọ wọn sì fẹ́ láṣeyọrí ọ̀dọ̀wọ́ Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ fẹ́ràn ara yín. Tí wọ́n bá fẹ́ràn mi, wọ́n ó ṣoore fún mi. Tèmi bá fẹ́ràn rẹ, èmi yóò ṣoore fún ọ. Ìgbà tí ẹ̀gbọ́n ọba ti fẹ́ràn àbúrò, ó di wọ́n máa fògùn léra wọn kiri. Bí ọ̀tá tiẹ̀ tí máa kọ́ bẹ̀rẹ̀, àwa mùsùlùmí làwa o, àwa ò gbọ́dọ̀, àbúrò mọ́mí àwa kírísítẹ̀nì àwa a gbọ́dọ̀ máa, Ọlọ́run ò pé ká jákun ẹbí, Ọlọ́run ní ká so ẹbí pọ̀ ni. Ẹ gbọ́ mi. Ní àwọn ìlú kan ní Nàìjíríà lónìí, ilẹ̀ tí wọ́n ń jà sí ìsílẹ̀ wọn o, Ọlọ́run ló nílẹ̀ o, wọ́n sì para wọn sórí ẹ̀. Wọ́n ṣe kí ni mo pè é? Wọ́n para wọn sórí ẹ̀. Bàbá kan wá bá mi ní bí ọdún mẹ́jọ sẹ́yìn. Ẹ pé kí ni èjì bàbá tí ń wí? Going to 77. Ilẹ̀ yìí o. Bàbá táwọn yìí sì kọ́ ilé lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Ọlọ́run yọ̀ǹda ilẹ̀ fáwọn bàbá tó bí wọn. Bàbá yìí sì ni olórí ẹbí. Àwọn àbúrò rẹ̀ kan wá ń bẹ, wọ́n jọ fà á, obìnrin làwọn yìí, wọn ò ju mẹ́ta náà lọ. Orúkọ àbúrò rẹ̀ kan rọra yọbi kan, lọ́yà rọra kọ́ fúláàtì kan. Àwọn ọjọ́ fi ilẹ̀ báwọn àbúrò yìí ni. Lọ́yà ni o, kóòtù ni o, bàbá yìí ọba gbọ́, orí ọ̀rọ̀ ilẹ̀ yìí ló kù sí. Nbọ̀ wọ́n rí mọ́ inú ilẹ̀. Ẹ jẹ́ ká rọra máa wọ́wọ́ mọ́ nǹkan tí ò tó nǹkan lọ́pọ̀lọpọ̀ fi fa ogun sínú ayé rẹ̀. Ṣé ilẹ̀ tí wọ́n ń jà sí àwọn wọn ni dúkìá Ọlọ́run tí ó fi wá panu? Bí wọ́n ṣe ń lọ Mr. Bisi tó ń lọ fún oúnjẹ Mr. Bisi panu, bẹ́ẹ̀ nílé ó fi wọ́n náà panu, ní ó fi mí náà panu. Kò yá báyìí. Abá ti lo 150 ó tó. Abá lo 150 years láyé ó ti tó. Sọ́pọ̀ ni. Ẹ lọ́pọ̀. Àtọ̀. Ká mú nǹkan níwọ̀n. Bẹ́ẹ̀ lómi ìbá sì rí ṣe kò ní ṣàánú ẹbí ẹ̀ láti bẹ̀ ọ̀tá máa dìde. Jọ̀wọ́ náà bá ní sọ̀rọ̀ òun ò ní ràn ọ́ lọ́wọ́.
àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn. ọ̀pọ̀ tí ń lọ wá owó níwàkuwà ẹ̀yin náà máa wo orí mídíà ẹ wo gbogbo àwọn nǹkan tá à ń rí káàkiri. wọ́n sọ pé ọmọ kan ó rìn jáde ò wọlé mọ́, àwọn kan ṣe kinní kan ò ṣe kinní kan mọ́ kankan. ẹ wò ó bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri. bọ́lọ́wọ́n ọ̀bá ní mídíà wà ká máa rí oríṣiríṣi nǹkan ní ń ṣẹlẹ̀ tá a mọ̀ tẹ́lẹ̀. àmẹ́nitọ́ yẹ ká gbára lé mọ́ báyìí. gbogbo òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ ẹkùn ni wọ́n ti dà ní wọ́n ti di òjíṣẹ́ ikùn. inú ara wọn ni wọ́n ń jíṣẹ́ fún. gbogbo òjíṣẹ́ Ọlọ́run gan bá rí ṣe jà àwọn ọmọ ọjọ́ rẹ̀ lọ ẹ mọ̀ pé nǹkan dé. òjíṣẹ́ Ọlọ́run ṣẹ́ ó ti rí ṣe jà àwọn ọmọ ọjọ́ rẹ̀ lọ ẹ mọ̀ pé nǹkan dé. wọn wà ní mọ̀ yàtọ̀ láàrin òjíṣẹ́ Ọlọ́run àtọlọ́run gan mọ́. wọn ò ní lè fi gbogbo ẹnu sòótọ́ ọ̀rọ̀ wọn ò ní lè fi gbogbo ẹnu bẹ́ni tó yẹ wọ́n bá wí kí wọ́n sòótọ́ ọ̀rọ̀ fún. bákan náà oògùn àfọwọ́fà a máa dènà oríire ẹ̀dá. báwo kí ìràwọ̀ rẹ kọ́ dáa tó káwọn wòlíì àìmọye wò fún ọ káwọn àfáà àìmọye kí wọ́n gan tó á mọ̀ láì délé àfáà láì délé wò rí pé ògo rẹ ń ṣiṣẹ́ fún un. tó o bá ṣàtọ́fà sínú ayé ara rẹ yàn ní pẹ́ dẹni ilẹ̀. bẹ́ẹ̀ ni láti bí àfọwọ́fà àtẹnujẹ́ wà ńbẹ̀. nínú ìrìn àjò ayé ẹlòmíì kò gbọ́dọ̀ máa lọ pátì kì í ṣe pé kò ní lọ o àmọ́ ká máa lọ ká máa pé ọ̀yá ẹ kó jáde kí wọ́n máa mu ọtí. ìṣẹ̀dá rẹ̀ lè takò àlàáfíà ara rẹ̀ gan tó àtakò. tó bá ti ń kọ̀sí rẹ̀ ó lè ya wèrè láti bẹ̀. bẹ́ẹ̀ni òun ló kó bára rẹ̀ ayé kankan ò ṣe é. ẹ wo kíní burúkú tí wọ́n mú nísìn tíjọba kókó ńlẹ̀ kò dín. ẹ ń gbọ́rú ẹ̀rí oògùn kọ́ ni wọ́n ṣe é fúnfá. àtọkùnrin àyàyàyà àtobìnrin mímu ní kẹ́rì. èèyàn wà á ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn ó di dìdìrìn. èrè kíní bẹ́ẹ̀ bí kéèyàn ya dìdìrìn àti kéèyàn wà ní kórìíre ó pé èrè kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. a ní káwọn fi háì ti bọ́n ojú ogun tó lọ tó fẹ́ gbé tó fi kọjú da ẹni ní àbí ti kọ háì fún kíni. lára àfọwọ́fà ni àwọn ogun àfọwọ́fà sínú ayé ẹ̀dá ni. kò níràwọ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní ṣiṣẹ́ fún ọ torí pé ìwọ fúnra rẹ o ti fọwọ́ ara ẹ̀ fa ohun tí ò ṣe tiẹ̀ sínú ayé rẹ̀. tí nǹkan kan bá ń ṣèyàn tí a bá lọ síbítù tí dókítà bá tẹ́sítì ẹ̀ èmi á máa sọ̀rọ̀ yìí fún wa lọ́pọ̀lọpọ̀ gbà bó ṣe wà ní healing ló wà ní spiritual. madam ẹ máa ń jẹ ẹ̀jọ̀ àbí bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ máa mú mílìkì náà jù bẹ́ẹ̀ ni ẹ stop ẹ̀ díẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kẹ́mi yín ogún dókítà ti sòótọ́ ọ̀rọ̀ fún ọ. tí wọn náà bá pa kí ni ẹ tì wọn bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn máa fọ́ ọlọ́run dókítà yẹn ó gùdù gan o wọ́n ṣe ní kí n fi iyọ̀ sílẹ̀ kí n má jẹ wọ́n kí n dẹ̀ má jẹ kí n má mu mílìkì mọ́ èmi gan rí yàtọ̀ nínú ayé mi bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú spiritual tí ń control kádàrá ẹ̀dá. bọ́jẹ̀ ń sọ kí ní kàn fún ọ bàbá jáde wọn ó pè ọ bàbá dé Mùsìn gbogbo ọkùnrin ni wọn máa pè ọ bàbá dọ́jọ́ta gbogbo ọkùnrin ni wọn máa pè ọ bàbá dé kìnnìkan gbogbo wọn ni wọn máa pè ọ èmi bọ̀dá teyus kò síbi tí mo dé àwọn ọmọ yẹn máa ń kó mi jẹ ni wọn ò kó ọ jẹ wọn máa pariwo mi gbogbo àwọn ọmọ yẹn ni wọn fẹ́ kí n máa gbé súnmọ́ àwọn orí burúkú nìyẹn.
wọ́n bá mélé ìtò Ògún tó mélé ìtò ògo rẹ ló ń pín káàkiri yẹn, ògo rẹ ló ń pín káàkiri yẹn, ògo rẹ ló ń pín káàkiri yẹn, ògo rẹ ló ń pín káàkiri yẹn. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ obìnrin, kì í ṣe gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ máa dàyà déèyàn. Ọ̀nà rẹ lè ti fẹ́ là tẹ́lẹ̀, bóyá ni tí tọ́ dàyà dé ọ, ogun tí ń bẹ lára rẹ ọ̀mọ́, bóyá wọ́n ti ta á lọ́fà tọ̀ ọ̀mọ́. Kí lẹ́nu mo wí? Bóyá wọ́n ti ta á ní ọ̀fà, ṣùgbọ́n bọ́dì rẹ̀ ni wọ́n wò pé bọ̀dá yẹn ó pupa dáadáa, ó dẹ̀ sígbọ́nlẹ̀, àrùn àwọn tẹ́sítì mi nìyí. Bọ́dì rẹ̀ ló ń wò, ṣùgbọ́n wọ́n ti ta á ní ọ̀fà. Yóò bá gbé ilé wọ lórí mọ́lẹ̀ bàgẹ́, gbogbo nǹkan bá dàrú. Ọmọ wa parọ́ mọ́ pásítọ̀ yín pé ọmọ àdúrà gbà, ọmọ àròjọ àfáà àjọ àsàlátù yẹn pé wọn ò tiẹ̀ dá bí ẹ ti ń wá sàlátù yìí. O ò ní sọ kọ bánú rẹ̀ sọ pé ìrìn àjò wo ni mò ń rìn tí ọ̀dà kì í fi sílẹ̀. Nínú ogun àfọwọ́fà tí kì í jẹ́ kíri àwọ̀ ìdá òṣìṣẹ́ ni. Tó bá fi 10 million oògùn, tó bá lọ ṣàtọ́fà sínú ayé ara rẹ̀, oògùn yẹn ò ní ṣiṣẹ́. Ẹ̀gbọ́n mo wí, kò ní ṣiṣẹ́. Lára àwọn àfọwọ́fà tí tó ń da ilé ológo rú, tí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ìdílé ó gbórí. Gbogbo yín nílẹ̀ bá ti túwó jọ, ẹ̀ ń lọ ìlú òyìnbó, bẹ́ẹ̀ làwọn òyìnbó ṣe, bẹ́ẹ̀ lẹ́yìn ṣe. Òyìnbó àmáyélé kókó. Òyìnbó máa ń hópù fúnra wọn ni, oníjàmbá ń bẹnu tiwọn náà, ṣùgbọ́n kò dàbí tiwa báyìí. Lóòótọ́ lọ́lọ́run ọba ní ká fẹ́yàwó 4 tágbára wa bá gbé nílànà mùsùlùmí. Ìlànà kìrìsìtẹ́nì wọn lẹ́yọ̀ kan ni tán. Apọ́stù ó ká ìyàwó ní lọ́wọ́ yín lóòótọ́, àmọ́ bẹ́ẹ̀ bá ti kú òlé ọláwọn ọmọ tẹ́yìn náà ń pè tẹ́ ń lọ́ọ́ pàdé wọn níbi tẹ́ ẹ̀ ti pàdé wọn. Ìyàwó yín òun sì gbà pé ní Ọlọ́run ni yín lé pé wọ́n jẹ́rìí dádì wọ́n yẹ so níranu. Nǹkan tẹ̀sí ń ṣe yìí ni ọ̀jádùn àyàn gbà, kódà ni òjò gbà fáwọn tẹ́ ń gbà fún. Àfa tọ́ra àfa àwọn ń pè bọ̀dá. O ti níyàwó 2 àbọ̀ lẹ́yọ̀ kan nínú ilé. Bí mo ṣe wà yìí ń fẹ́ kóbìnrin torí ìyàwó mi tẹ́ mi lọ́rùn. Ọwá ńlá gbogbo àwọn ọmọ káàkiri, ọwá ńlá wọn, ọwá ńlá mi fẹ́ kílé mi ọ dàrú. Àwọn ọmọ tó ńlá yìí, àwọn máa ń mẹ́ ikọ̀ rẹ̀ káàkiri. Ẹjọ́ ẹ dákun ẹ bá ń béèrè sí ikọ̀ yìí. Sọ ọ̀dà wọn eléyìí dá o, ológo ẹ bá ń dògo ẹ mọ́lẹ̀. Lóòótọ́ ti ní ìyàwó lẹ́sùn wọn, ẹ bá ń dè é mọ́lẹ̀ kọ́ má lè lọ. Tèmi ni wọ́n máa ṣe. Ní ọ̀bá ní tọ́jú àwọn ìyàwó ńlé mọ́, ẹni tó ti tàtán tó ti ràtán ní ọ̀bá máa lọ kó fún. Ní ọ̀bá máa dín ẹja sí lẹ́nu. Àní gbonirú ẹ̀ ti wà tí ìyàwó lé wọn rẹ̀ ọmọ burúkú ni. Ilé ọba máa dàrú, ìdílé ológo ọba túká. Sáà ó wu ẹ̀yin kẹ́ ẹ fẹ́ ìyàwó 4 ẹ fẹ́ ṣàgbèrè, ṣùgbọ́n o gbọ́dọ̀ mọrú obìnrin tó fẹ́ fẹ́. Mà lóòótọ́ ni gbogbo ọkùnrin ń dùn yín báwọn fẹ́ ṣe wọ́n propose fún yín, ẹ gbọ́dọ̀ mọrú ọkùnrin tẹ́ fẹ́ fẹ́. Ẹ wo ayé lóde òní. Tọ́ba wo orí mídíà máa gbọ́ pé ìyàwó ogún ọkọ, bàbá kìnìkan ọ̀làgímọ̀ kìnìkan ogún ọkọ bẹ́ẹ̀ sì máa gbọ́ nìyẹn. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. I love you ní gbogbo yín ń fẹ́. I love you òun lẹ̀ ń fẹ́. I
I love you òun lẹ ń fẹ́ ẹ béèrè lọ́wọ́ orí. Oore tí ìtọ́jọ́ ń bẹ, oore tí ò ní dọ̀sán ń bẹ, oore tí èsì ìbánikalẹ̀ ń bẹ. Wọ́n lọ́n gbogbo oore tó bá ṣe fún wa, oore àjẹdálẹ́ òun ni kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa, tọ́mọ wa náà ó dé bá, táwọn àrọ́mọdọ́mọ owó ó dé bá òun ni kò ṣe fún wa. Ọgbọ́n ọ̀nù kálukú ni kálukú fi ń lọ́kọ ní fi ń níyàwó lóde òní, òun ló sì ń fa àtọwọ́fà sínú ayé kálukú. Ẹ lè bímọ kẹ́ni bímọ kejì kí wàhálà ọmọ àti ìdè tó bá ti wà nínú pé nǹkan báyìí o, tó bá dásìkò báyìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀. Irú ọkùnrin bẹ́ẹ̀ kéèyàn wulẹ̀ má fẹ́, irú obìnrin bẹ́ẹ̀ kéèyàn wulẹ̀ má fẹ́. Kò tó wá sí nínú ìrìn àjò ayé àwọn ẹlòmíì, ṣùgbọ́n látàrí wípé wọn ò lákàkún ni wàhálà yẹn fi wọlé sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ irú kéèsì yìí ló ti dọ́dọ̀ mi. Ọkọ mi lè sọ pé àìsà òun ti fẹ́ ìyàwó òun ó ti pé 15 years báyìí, àwọn sì ti bí ọmọ 3, mi lè sọ pé àwọn ti bí 4. Kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ gbọ́n agbọ́. Gbogbo wa ní ọ̀yẹ̀ kalẹ̀. Àwọn obìnrin nowadays ọ̀pọ̀lọpọ̀ ń pa ọkọ ẹ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ náà ní rí lọ́dọ̀ ọkùnrin, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tipátipá lẹ́ẹ̀fì rí ìfẹ́ 40 years nígboro, tipátipá ni. Bójú tí wọ́n tí wọn ò lè kó lọ family house wọn mọ́, àwọn náà lọ́ọ́ gbalé. Mi lè gbalé Ògìjò, mi lè lọ ẹsẹ̀ Abẹ́òkúta ọgbà Ṣàngó lọ. Oríṣiríṣi àbẹ́ nìkan o, yọ ta kété. Ara oògùn àfọwọ́fà, àìlákàkún, ẹlòmíì fẹ́yàwó ó lè ti wọ 15 years. Lára àwọn kéèsì tá a ti gbàgbàgbà ní ń sọ fún ọ kí wọn náà kẹ́kọ̀ọ́ mẹ́. Àníyàwó òun bímọ, mi ò lè bí 3, mi ò lè bí 4. Àkíyèsí tóun máa ń rí ni wípé ilẹ̀ máa ń dá fóun, òun yí mọ́ látọdún yìí ni gbogbo iṣẹ́ ò lọ. Àmọ́ máa ń ṣe kinní kan tó jẹ́ pé
tó ń bá ṣàdédé bá ẹlòmíì ní àṣepọ̀ níta ọ̀nà máa ń ṣí fóun tó wọn bá báyàwó léwu lásìkò tó ń bá tó ti bá ìyàwó òun láṣepọ̀ ọ̀nà ó tún dí àwọn ọ̀sán ni understand bí ìjà bí káwọn táwọn bá rẹ́rìn nísìn dàtẹ́bẹ̀ tó bí ọwọ́ ọ̀sán òun lòun ọ̀rá ṣíṣe rẹ̀ ní òun bóun ní ọ̀rá ṣíṣe òun ni wàhálà yẹn ó tún ṣẹlẹ̀ òmí àláwọn a máa lura àwọn òmí àláwọn èlura àwọn kò yí òun ìgbà tó wá yá bí òun gbé kiri káàkiri àwọn kan lájẹ níyàwó òun àwọn kan lóyún ọkọ òun àjẹ́ ni ara àwọn kéèsì ti gbọ́ ni mo ń sọ fún yín yẹn kò wá yé òun sà ẹ dákun irú èèyàn wo níyàwó òun yìí òun fẹ́ mọ̀ ẹ ṣeun àdúrà rẹ ọgbà ẹ ra àánú gbà ìyàwó rẹ kì í ṣàjẹ́ ìràwọ̀ yín ni ọ̀pápọ̀ ọmọ pa yín pọ̀ àlàáfíà pa yín pọ̀ àrísìkì ẹ̀yin méjèèjì kò dọ́gba àti wà àwọn ohun tí ọ̀pá yín pọ̀ náà nìyẹn ẹ gbọ́ mo wí àrísìkì àti ìwà kò papọ̀ léyìí tí jẹ́ pé ìyàwó rẹ ò ìràwọ̀ iná níràwọ̀ rẹ̀ sọ wá ríwọ ọkọ ìràwọ̀ omi nìwọ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ó lóun sì débi kan wọ́n sọ pé ìyàwó òun ìràwọ̀ omi ni àwọn kan ní òun gangan fúnra òun ìràwọ̀ kìnnìkan ara ń tà ń wí nìyẹn. mo ní ohun tí ẹ fi ń dààmú ara yín kí ní ìdẹ́ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn yẹn lára àwọn tí mo ní wọn má pè mí mọ́ pé kẹ́nìkan má béèrè kẹ́nìbọ̀dì wọn má béèrè tí ò sùn wọn lọ́wọ́ mi mọ́ àwọn àlejò kan wá dọ̀ mí lánàá wọ́n dìídì torí ọ̀rọ̀ yìí wá pé kí ló dé tí mo ní àwọn ìgbà kọ́ ọ̀mọ́ lórí ipá ń béèrè ìtumọ̀ àlá mo wá ń tò fún wọn gbogbo ìwà táwọn èèyàn ń wú mò ń tò fún wọn ọlọ́run wá gbẹ̀rí mi jẹ́ kò tó ìṣẹ́jú márùn bí kọ́ òun mà kàn ṣe wọlé nìyẹn ẹ jọ sá òun ní béèrè tó ń wọ́n béèrè alifábẹ́ẹ̀tì wọ́n tó wọ́n á ní ìràwọ̀ kìnnìkan wọ́n á ní inú kìnnìkan lòun ti rí òun kà nínú ìwé kan mo ní ẹ máa gbọ́ o ẹ̀kọ́ wo lẹ rí kọ́nú ọ̀rọ̀ tarábìnrin yìí ń sọ yìí ara àwọn tí mò ń wí fún yín ló délẹ̀ yìí ọ̀tọ̀ níbi tí ń gbé ọ̀rọ̀ bò èmi ló gbé wá bá ibi àwọn ibi tó ti gbọ́ yẹn bẹ̀ náà ló dúró sí bẹ̀ náà ló ti máa bí wọn èwo ní tèmi tó gbé wá bá mi mo ní bàbá délé yìí lóhùn ní sùn yóò tún fẹ́ lómi nọ́mbà mi yóò tún ní kẹ́lẹ́ mi yóò tún máa yọ mí lẹ́nu pé èmi ni wọ́n tún máa pè ẹlòmíì náà tún fún mi yóò mo ní gbogbo ohun tó jẹ́ kí n stop ẹlòmíì náà tún pè ara àwọn béèrè jàgàjàgà bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè mo ní àwọn tí wọ́n ń lọ fi kàlẹ́ndà dáwọn èèyàn lóhùn wàhálà ni wọ́n ń dá sínú ayé àwọn èèyàn oṣù ayé ọ̀pápọ̀ mọ́ oṣù ojú ọ̀run oṣù ọ̀run dẹ̀ lóyún ń kà oṣù ọ̀run sì ní kádàrá ẹ̀dá ń kà tọ́ bá lọ ya scan tí scan bá sọ fún ọ pé January 5 ló bí mọ́ tọ́ bá pẹ́ o tó rẹrù ọmọ bóyá November ló bí ó tún á lè mú January yẹn gan kọjá pé tí scan bá sọ fún ọ pọ́tùnla ló bí o lè bí lónìí àjùlọ Ọlọ́run nìyẹn. ká padà sórí ọ̀rọ̀ wa ọkọ lè pupa kíyàwó pupa kí wọ́n jọ rẹwà gbérawọ̀ wọn ò bá dọ́gba wọn ò fìra wọn lẹ̀
but mistake táwọn èèyàn máa ṣe máa yẹn dẹ̀ hansi o ìyàwó ẹ̀ náà dẹ̀ fine kí ni problem bí ògo wọn ò bá ṣe déédéé ara wọn kò lè bára wọn ṣiṣẹ́. o lè yọ panel Samsung kó lọ fi sínú LG kó lọ yọ kò lè bára wọn ṣiṣẹ́ remote wọn gan ò ní bára wọn ṣiṣẹ́ kò jọra wọn kílẹ̀ ní mo wí kò jọra wọn. ìwọ ń lo bàtà 40 ọlọ́ ń bàtà 45 sọmọ kó ti kọjá ààyè rẹ. gbogbo àwọn tẹrí tí wọ́n ń gúnra wọn yẹn ògo wọn ni ò dọ́gba ara wọn. nígbà míì ògo a tún máa dọ́gba tó jẹ́ pé ọ̀nà tí ogún gbà wá a máa gba ọ̀dọ̀ ẹbí ọkọ wá tí alátakò kan bá dìde tó bá jáwọn ẹlẹ́mìí òkùnkùn burúkú wọ́n lè gba bíi kí wọ́n fún àwọn méjèèjì ní ìwọ jẹ. torí ẹ̀ máa sọ fún yín àlá yín ẹ máa mọ́nítọ̀ rẹ̀ ẹ dẹ̀ máa fura sí ara yín. má ṣàfarawé o má ṣàfarawé o. ẹlòmíì ń bẹ ẹlòmíì ò délé babaláwo rí ò délé àfáà rí kò dé ṣọ́ọ̀ṣì pé ó kúnlẹ̀ wọn wájú pásítọ̀ kankan rí rárá kò sì sóhun tó bá fẹ́ ṣe tọ́lọ́run ọgbà fún. gbogbo ohun tó bá fẹ́ ṣe báyìí kìnìyàn máa ń bọ́ ojú ọwọ́ ni. ọwọ́ adájókòó ìwọ tọrọ rẹ ní báyọ̀ dájókòó kí ni mo máa ń ṣe gan tí nǹkan yìí fi ń rí báyìí torí tó o bá mọ tó o máa ṣe tí nǹkan yẹn fi ń rí bẹ́ẹ̀ káyọ̀ má gbàbẹ̀ fún ọ níwọ̀jẹ. ẹlòmíín bẹ a máa ṣàánú kí lẹ́ni mo wí ẹlòmíín máa ń ṣe àánú púpọ̀ jù abáre yàn yóò kódà tí 1000 bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kan bá sáré dín ní sí jàlàjàlà pé ẹ gbà mí ẹ ṣàánú òun jẹ gbèsè ni ẹ dákun ẹ má jẹ ọlọ́pàá mú un lọ. owó tó sì tí ó fún ọ bẹ́ẹ̀ 950 ni ẹ gbà ó du gbogbo 1000 yẹn ó jù lẹ ọkàn gbára lọ́lọ́run pé wẹ́ òun ọ̀gbọ́tọ̀ ọlọ́run tó fún un a máa ṣàánú látàrí àánú tí ń ṣe yìí àánú rẹ̀ àánú ọlọ́run máa wọlé sí lára láìmọye gbà mọ́mì wa ǹjẹ́ yìí máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ 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 ṣe bẹ́ẹ̀. tí o bá ń ṣàánú tó ń ṣe sàárà dáadáa ọmọ bí ọlọ́run ti ń ṣàánú rẹ̀ ọmọ bí ọlọ́run ti ń ṣàánú rẹ̀ ọmọ bí ọlọ́run ti ń ṣàánú rẹ̀. oníbàárà kan ó fọ́ lójú a máa gba bàárà káàkiri. ọba tó wà lórí oyè nílùú tó wà ńgbà yẹn ọba yẹn gbọ́njú bá oníbàárà yìí ni tó tún fi jọba oníbàárà yìí wá ń kọjá lọ níwájú ilé ọba yẹn ẹ pè é wá àti àwa jẹ́ ẹ fi bàárà yìí lẹ̀ látijọ́ yìí. ọ̀dà ọba gbé ejò ọ̀ka ńlá àpò tó ń bára èyí tẹ́wọ́ gbowó lọ́wọ́ èèyàn àpò rẹ̀ ẹ̀yìn báyìí ló gbé sí yọ kẹ́yìn síyàn lẹ́yìn ó fi gbé ọba gbé ejò ọ̀ka sínú ẹ̀ ń bára bá dúpẹ́ ní lọ́ntì ẹ̀.
ọba yìí ọmọ ẹyọ wúrò kan ló sì bí. ọmọ rẹ̀ nbẹ̀mí ti ń ṣe fàájì àrẹ̀mọ rẹ̀ wọ́n ń dami ara àwọn àtàwọn ọ̀rẹ́ rẹ̀. wọ́n bá ra ikọ́ yìí ni ó máa dájú ẹ lónìí. ẹ gba gbogbo ẹ èmi fúnra ara mi ní sùn àtọkọ bọnú àpò oníbàárà àfi ṣàrà lẹ́jọ́ kábàṣà jẹ. ìgbà ìjọ ọkọ ṣàjẹ ó di dìgbàdìgbàdìgbàdìgbàdìgbà ọdà àfin ọba àtòníbàárà àtọmọba wọn kó wọn dáàfin. wọn pe ọ̀pá rẹ̀ mọ́ o kí ló fi sàrẹ̀ mọ́ kí ló òun ò kúkú ríran. gbogbo ohun táwọn èèyàn sì ń fún un wọn a máa kẹ̀yìn dà wọ́n ni. ọba bá ń bẹ lọ́hùn fún àforíjì pé òun fọwọ́ ara òun ṣera òun. ọba kan tó ń bí láyé lọ́rùn àbínú gbáyé ló ṣèwọ̀n. wọ́n ní ìrè oníbàárà yìí látijọ́ tó ti ń gba báárà àwọn owó tó ń gbà mú lọ máa kó sí ọ lẹ́sìn òun. tó bá ti di lálẹ́ gbogbo iye òun bá pa gbogbo àwọn ará àdúgbò ẹni àdúgbò rẹ̀ wà nítòsí ẹni ọ̀ràn rẹ̀ jì ẹni tí ò lè jáde ẹni tó wà lọ́sibítù wọ́n máa ha káàkiri wọ́n máa ha káàkiri wọ́n máa ha káàkiri oníbòhùn tí máa ṣe nìyẹn. bóun ṣe ń ṣe ni bóun ṣe ń ṣe nìyẹn. ẹlòmíì wọ́n bá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kò ní lè ṣe bẹ́ẹ̀ tó bá dẹ̀ ṣe ìrànlọ́wọ́ ìdí ọjọ́ náà tiẹ̀ náà tètè là. ṣùgbọ́n àìṣe a máa fìyà jẹ ni. ogun oṣó kọ́ leléyìí ogun àjẹ́ kọ́ leléyìí ẹ máa ṣàánú. tó bá dẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn pípù yẹn wọ́n sọ pé kéèyàn ṣe sàrà I don't understand. Sàrà ni ìtọrẹ àánú sacrifice for your soul. láti ṣe ìtọrẹ àánú fún ẹ̀mí ara ẹ̀ torí pé gbogbo sàrà àtìyàn bá ṣe èèyàn bá ń bẹ̀. bẹ́ẹ̀ náà ni àfarawé ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé tẹ̀ ń wò káàkiri. ọ̀rẹ́ mi àkúmọ̀gbọ́n tẹ̀ ń dá sí nísìn mo ti gbọ́ pé wọ́n lọ́ọ́ sẹ́fá oṣù mímu náà lọ́ọ́ sẹ́fá bẹ́ẹ̀ aráwọ̀ rẹ̀ ọ̀jẹ̀mọ́kọ̀ dánrù dákúdà bẹ́ẹ̀ wò. àsìkò ọ̀la ẹlòmíì ó lè jẹ́ pé oṣù tó wà yẹn ni lọ́lọ́run ti kọ sínú kádàrá rẹ̀. tàbí wọ́n lọ́ọ́ wá kínní kan wọ́n èso ògùn ó fún ọ lọ́ba ya wèrè lójijì ọ̀tán ó gbòkè wò wèrè ó lókìkí pọ̀ òkìkí tó ọba fi arísìkí rẹ̀ ní òkìkí yẹn ló fi ya wèrè. wọ́n á ní sólógo sólógo ọlọ́run ò ní já yóò kéde aburú lẹ́yìn lórí. ó ti lọ́ọ́ lólókùlò ọpọlọ rẹ̀ ọba háì ó ti parẹ́ máyé lára nìyẹn ọlọ́run ò ní já parẹ́ máyé lára. ẹ̀yin obìnrin táwọn ọ̀rẹ́ ń já tí wọ́n lẹ́yìn ọ̀já ẹ̀yin ẹ má já ẹni ọba já ti yọ wèrè. ọ̀rẹ́ mi ọ̀já ọwà ńlẹ̀ ọkọ ọ̀fàlẹ́kùn ọ̀já ọ̀yẹ̀kọ̀ ọ̀já ẹ̀yin ẹ má já o ẹni ọba já ìyá wèrè ni. bẹ́ẹ̀ náà lọkùnrin ẹ ṣe bàkìnà wọ̀ ẹ má sáré kọjá arísìkì yín ẹ sì má sáré kọjá alẹ́fù yín. wọ́n tẹ ẹ̀ bá ti bá lọ́wọ́ àwọn òbí yín ẹ má fọwọ́ ara yín fà á kó má bàa di wàhálà lọ́jọ́ ọ̀la. àwọn àgbà àtijọ́ míì wọn ò mọ̀ pé yóò di wàhálà. àwọn ẹlòmíà máa gbé olúgbòhùn kanú lé ẹ mọ̀ wọ́n ń pè ní olúgbòhùn àwọn àfọ̀ṣẹ burúkú
tó bá gbé kanú ilé báyà ọmọ kéékèèké ń ṣeré pa orí ò pé orí ò dáa àbí kíní kan ọ̀yá wéré ní olúgbòhùn yìí ó kó pọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́jọ́ pọ̀lọpọ̀ ìdílé ó tú kò síbi irú bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ mọ́ nísìn kò sírú ẹ̀ mọ́ nísìn ṣùgbọ́n wàhálà tó ti dá sínú ayé àwọn èèyàn kì í ṣe kékeré ọ̀rẹ́ rẹ̀ wọṣẹ́ mọ́ńbé oníkùwọ̀n náà mọ̀ṣọ́ mọ́ńbé ọ̀ká lọ kílọ̀bù òun ó gbé ọ fáwọn bàbá tí ó máa tọ́jú rẹ̀ àwọn bàbá tí ó lò ọ ló gbé ọ fún yẹn tọrọkọrí ò tó ọ àmọ́ yìí obìnrin alálùbáríkà bó ṣe rẹwà tó tẹ ẹ bá gbọ́ iye owó tọkọ rẹ̀ ń fún kò torí ẹ̀ rojú ọkọ rẹ̀ nìkan bẹ́ẹ̀ sì ń fọ̀rọ̀ wà lẹ́nu òkú báwo á lọ́kọ alihamudulilayi adúpẹ́ ọlọ́run ṣàánú ọkọ mi tọ́ba kódà ọlọ́run a máa gbé arísìkì fún ìyàwó ń gbà mí ju ọkọ rẹ̀ lọ yóò sì yóò tẹríba fọ́kọ rẹ̀ yóò tẹríba fún rẹ̀ òun lọ́lọ́run sọ ọwọ́ rẹ̀ ó kọ́kọ́ lọ sókè kò sí bẹ́ẹ̀ ìwọ ọkọ bẹ́ẹ̀ má wàá wádìí ìyàwó kọ́ má bàa tẹ́ ó ṣe wọ ọlọ́run ló ṣe kọ́ yẹn báyàwó rẹ̀ gbé ohun tí bá ń ṣe bá a gbé lárugẹ ọjà tí bá ń tà bá a gbé lárugẹ yorùbá ní ń farí mi yọ ọdàn bíi tàlí níbi àlí ti yan rí ti ẹ̀kọ́ nìwọ yàn án o ọlọ́run èèyàn gbọ́dọ̀ mú ní kúkúdùn tó bá jẹ́ mùsùlùmí bá ti jí láàárọ̀ o ti ṣàdúà o ti kírun fọlọ́run ọba àṣẹ̀dá rẹ̀ ṣàdúà ọlọ́run rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin rabbi inni lima salita ilayya min khayri fakir rabbi inni lima salita ilayya min khayri fakir ọlọ́run mo sì kó nu ayé rẹ̀ allahumma iyyaka na'budu wa iyyaka nasta'in allahumma iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀nà rẹ̀ gbọ́dọ̀ là ní ó wàá gbé gbàgbọ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó gbé ìgbàgbọ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó bá jẹ́ kìrìsìtẹ́nì ó jí láàárọ̀ ó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ó ka ẹsẹ̀ bíbélì tó mọ̀ ìkúra ẹ̀ ń jọ ẹ̀yin mùsùlùmí náà àwọn tírà tí wọ́n ti ṣe sí Yorùbá ń bẹ sọ̀yìn Buhari bùlùgùmù rọ́mí tọ́jọ́ ní Yorùbá ń bẹ ẹ rà á dandan ni ẹ ká àwọn ọmọ yín nínú ilé bẹ́ẹ̀ bá mọ kéwò ní Yorùbá rẹ̀ ń bẹ gbé sínú ilé ọ̀yá bí rọ́mọkẹ́ bá kà láàárọ̀ yìí ọ̀yá òun lọ kọ́ wọn bí wọ́n sì máa kà á ọ̀yá ànábì sọ fún wa yìí pé ká máa forí jìra wa wọ́n dẹ̀ sọmaráìsì ẹ̀ ọ bàyánì ẹ̀ fún wọn ọ ṣàlàyé rẹ̀ fún wọn dáadáa ọba ti ṣàlàyé rẹ̀ fún wọn dáadáa ó ti kọ́ wọn nìyẹn ọ̀yá bá di lọ́la rọ́mọkẹ́ ọ̀yá wọ̀ náà ọ̀yá dáa lẹ́kọ̀ọ́ lónìí bí ọba wù ọ ni kò sí kọ́ dáa lẹ́kọ̀ọ́ àbánàbí ti kọ́ wa bá sì máa ṣàlùwà lánìí ọba tún di lọ́la Abdulhakeem ẹgbẹ́ fún un náà tí ó ṣe ohun táwọn obìnrin ó gbèdélé ọkọ wọn ni wọ́n jogún lọ́wọ́ ọ̀bọ bàbá wọn nìyẹn ohun tí wọ́n jogún lọ́wọ́ ọ̀wọ́ bàbá wọn ṣùgbọ́n ọ̀wọ́ bàbá tó jẹ́ pé kò ní ìlọrin mọ́ ọmọ rẹ bá ń fàdá léèyàn káàkiri kò ṣe mistake ibi kò ní ìlọ́ba lọ́wọ́ bá ń fàdá lé gbogbo èèyàn káàkiri kò ṣe ó rí nǹkan jogún lọ́wọ́ bàbá rẹ̀ ó rí nǹkan jogún bàbá òsì ìwọ ìyá tó jẹ́ pé torí àlè ló fi rán ọmọ ní káàdì sáré bá ń ra káàdì wá olùsì kò gbọ́dọ̀ lọ ẹlẹ́ẹ̀lẹ́ bóò ní ọkọ mi Àyìnlá olùsì sọ̀rọ̀ rántí pati sọ̀rọ̀ gbà wọ́n ti bá ń kára fún wọn pati ta láàṣì ìlú ló fi ràn mí lọ́wọ́ ọkọ rẹ̀ ń kọ́ sóti fún wọn ní olùsì ọwọ́ rẹ̀ máa fún mi ní nǹkan kan máa sọ pé òsì náà ní dágbó wọn lèmi gbèsè mi yá èló lọ́wọ́ fún mi èlérí ibú ọpọ́n àlèlé jọkọ̀ ilé rẹ̀ lọ ọkọ dẹ̀ ń sáré káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ń dààmú káàkiri
kò sì fẹ́ ìyàwó méjì ẹyọ kan náà lọ fẹ́ ìyàwó yìí ní sì ń ba tiẹ̀ jẹ́ kò kúkú ṣoṣo bẹ́ẹ̀ ni ọ̀sà jẹ́ kódà kò sóògùn ṣùgbọ́n àgbèrè tí ń ṣe yẹn èèwọ̀ ni kí ẹlòmíì kọ́ máa bá ọkùnrin yẹn du àyà lójúmù ìràwọ̀ ẹlòmíì ò gbà bẹ́ẹ̀ pé kọ́ máa báyàn pín nǹkan tí wọ́n bá ti ń bá bàlẹ́ obìnrin yẹn táàmù gbà tí obìnrin yẹn ọba ṣàgbèrè pé bóyá kò ṣe àgbèrè ọ̀nà máa lọ fọkùnrin yẹn tí bá ti tó ń ṣe kíní yẹn iṣẹ́ ọwọ́ ọkùnrin yẹn máa dàrú òun ọ̀dẹ mọ́ ohun tí ń ṣẹlẹ̀ láì mọ̀ wípé ìyàwó eléré ibú tó ń gbé kalẹ̀ ní ba tòun jẹ́ bí obìnrin mi yí eléré dáadáa dẹ́ta àgbọ̀dọ̀ wí kan yòókù ẹ̀yìn ìyàwó ẹ dákun ẹ má bínú pọ́ sáàárọ̀ yìí ọkọ rẹ bá ní mo fẹ́ tọ́jú ẹ̀mí mi lónìí 5,000 yẹ fi sí ọbẹ̀ ẹran tó dáa tó ní kìmí bẹ́ẹ̀ yóò sì sàá sẹ́gbẹ̀ẹ́ kan jọkẹ́ báyìí tán bá ń lọ sí ìgbẹ̀yìn adùn àlè rẹ̀ ló ní kọ́ lọ́ọ̀ gbóúnjẹ fún àlè rẹ̀ lọ́sà ẹran tó dáa fún ló ní kọ́ mọ́ lọ́ọ́ gbé ẹ̀bà fún òun ló ní kọ́ lọ́ọ́ gbé ẹ̀bà fún kẹ́ máa wo nǹkan sọ yẹ kórí bẹ́ẹ̀ gbogbo ọlọ́run yóò ràn wá sí àdúrà wọ́n gbà ọlọ́run la lè fi múra wa dúró ẹ má jẹ́ ká ra ìràkúra alẹ́ dà àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ bí ti ra ìràkúra alẹ́ dà àwọn ọmọ wọn ni wàhálà fi ń ṣẹlẹ̀ wọ́n ti ra ìràkúra alẹ́ dà àwọn ọmọ wọn ni wàhálà fi ń ṣẹlẹ̀ ẹlẹ́mìíràn ní gbogbo ọ̀nà ó lè gbé ẹrú ẹ̀mí má gbé ọ sí pé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò ní dá fún àtọwọ́ tó ń kó bọ̀ wá bẹ́ẹ̀ ni ẹ wò ó bẹ́ẹ̀ ṣe wọ́n bá ọdẹ ta ni ààrẹ mọ̀lẹ́mí òun èdè èèyàn láéláé àfihàn ẹ̀ lọ mí ẹ jẹ́ ká ṣe dáadáa ká lè rọrùn rè wọ̀ ká ṣe dáadáa ká lè rí ọ̀run rè wọ̀ ẹlòmíì ifá tọ́ lọ ṣẹ́ kò fẹ́ káwọn èèyàn ó rí ọ lọ gbé síbì kan ń mẹ́jẹ rẹ̀ lọ àwọn aráalé sì ń gbádùn ká dádì àwọn owó àlùjọ̀nú lẹ̀ náà àlùjọ̀nú ní ṣiṣẹ́ tọ́ náà fi ń là fún yín tó bá yá ẹni tó fún yín lẹ́yọ̀ kan ó fi béèrè 10 tí bàbá yìí bá padà kú àwọn ọmọ ní wàhálà yìí wọ́n máa dé bá àwọn ọmọ bíi wàhálà ti wọlé tàwọn àbí oṣó eré burúkú tó lọ ṣẹ́ tó ń mú jẹ àwọn ọmọ òkú mọ kankan wàhálà yóò máa wá lé àwọn ọmọ yìí káàkiri yóò máa lé wọn káàkiri ẹnìkan pè mí lálẹ́ àná ẹjọ́ sà àwo program tẹ̀sí lórí oṣólẹ̀ ẹjọ́ ẹ dákun ẹ tó bá wà tún sọ dáadáa ọ̀rọ̀ sì tún padà bọ̀ wá bẹ́ẹ̀ tá a bá ráyè lálẹ́ òní àtùmá sí fún wa lọ lórí òṣólẹ̀ àdúrà wọ́n gbà o àwòrán àánú gbà o ayọ̀ gbà wá tó bẹ́ẹ̀ ọjọ́ ti lọ torí mẹ́gì orí fóònù sotiye ẹni ọba ní béèrè àbọ̀ fẹ́ mọ ìtumọ̀ àlá tó ọlọ́run yóò darí wa níwọ̀n ọba àmọ́ tí ọlọ́run fún wa á fi tara wa lọ́rùn sálámù alaykum ẹni ọba ní béèrè bísímìlá. ẹni ọba ní béèrè o tàbí báyá lórí ìtumọ̀ àlá táwa ti parí program náà ní dẹ́rù kankan ló mọ̀ ọ́n. ní agbára ọlọ́run láàrin ọ̀sẹ̀ yìí kó tó kolẹ̀ ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Ìbàdàn mo ń bọ̀ wá sí Ìbàdàn láti wá ṣe program
ẹ ti mọ ọ́fíìsì mi tó wà nìbàdàn ní Dùgbẹ̀ tẹ bá mọ Fìjàbí plaza Fìjàbí electronics plaza lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ni. ọ̀rọ̀ kan ló fẹ́ bá mi sọ ni ọ̀rọ̀ mìíràn ló fẹ́ bá mi sọ kọ́sàjọ́rọ̀ dáadáa wàá rí mi ń bẹ báyà lórí ìtọ́jú ara ni báyà lórí àlàyé nǹkan kan ni tá a bá nímọ̀ ń pa rẹ̀ wọ́n sọ fún wa ǹjẹ́ gbọ́ wọ́n sọ fún wa láàárín ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní mo wí fún wa kó tó kolẹ̀ ní agbára Ọlọ́run ti wà nìbàdàn ẹ̀yin ará Àbújá náà ẹ máa múrètí mi ṣe o ǹjẹ́ gbọ́ báyìí àdúrà yẹn gbà o Mr. Alani láti ìlú Abidjan àdúrà yẹn gbà o Mr. Kasim Olúyẹmí ẹ ra àánú gbà o Mr. Samuel Balógun gbogbo yín á dára fún yín o Madam Básẹ̀dé Adéwùmí láti ìlú London àdúrà yẹn gbà o Madam Kafila Tanwa ẹ ra àánú gbà o ìyáàfin Caroline Àbíkẹ́ Ọlọ́run àdúrótì ìyá wa Àánú Olúwapọ̀ Adéníkẹ́ Ọlánìmísí àánú Ọlọ́run ló sì ní fi yín lẹ̀ láéláé Madam Táyé Ọláwùmí Ọlọ́run fi yín lẹ̀ yóò máa dúró tì yín láéláé ni ìyá wa Latifat Ayọ̀mídé Ọlọ́run ọba ní jẹ́ Latifu àánú Ọlọ́run ní fi yín lẹ̀ nígbà kan Ọlọ́run ọba yóò fi àánú rẹ̀ yóò fi rọ̀gbà yí wa ká ní gbogbo ohun tá a fẹ́ Ọlọ́run yóò ṣe fún wa wala la hawla wala quwwata illa billahi. Ayé
olè yẹn gbé mẹ́yà. Àmọ̀lé ọmọ ló ń gbọ̀dà. Ọ̀yá gbéra ńlẹ̀ ló fi wòsàn rẹ̀ dọ̀la. Ọ̀la lè pẹ́ jù. Ẹ̀mí ọmọ ènìyàn kì í pẹ́ bọ́. Tètè lọ́kàn sí dọ́kítọ̀ Ṣèyí. Lukman ọmọ Àyándáré. Bàbá ọgbọ́n oníwòsàn ìbílẹ̀ ọkùnrin ńlá. Gbogbo irúfẹ́ ogun ayé tó bá dojúkọ kíákíá kò ní pẹ́ tí gbogbo rẹ̀ ó dìrọ̀. Ìwòsàn ìbílẹ̀ pọ́nbélé ni ìṣègùn tí wọn ò ní nǹkan èèwọ̀ nínú. Gbogbo tí ọ̀dà kọ̀dá nílé iṣẹ́ tiwọn. Ìgbàgbọ́ nínú Ọlọ́run àti bẹ̀rù ọba Ìdùmarè lọ́jà kí titi ẹ̀ ọ́ yàtọ̀. Olú iléeṣẹ́ Dr. Ṣèyí Lukman Àyándáré ń bẹ Lákíọ́lá Street, number 29, Cadillac Road, second room by the right, Bàrígà nígboro Èkó. Tàbí káàkà sí wọn lópòpónà Onírèké, apá kejì ibùdókọ̀ Òkè Ìtùnú, Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Aka iléeṣẹ́ àtìsáyìn ń bẹ Lákùnlé, bẹ́ẹ̀ bá ti délé Alúbàtà nígboro Ìṣẹ́yìn. Ẹ̀lú bàbá jẹ́ Dr. Lukman Àyándáré gan lẹ́yìn fẹ́ ké sí 08032983298 tàbí 08089038658. Ó tún ní a fi kàn sí wọn lórí wàsáàpù wọn. Ìlera gbáà lòògùn ọ̀rọ̀. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. Ẹni tó bá ní béèrè ẹ béèrè. Mi ò ní ju àǹfààní ìṣẹ́jú bíi 5 sí 7 lọ tí mi ò fi máa lọ ń tèmi. Yòókù ó tún máa di alẹ́ nìyẹn. Ṣùgbọ́n Ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé la wá gbàgbé abárẹ́ni tí ó béèrè wa. Civilization ló yà wá. 08032983298. Bá ti parí ètò kò sí béèrè mọ́ o. Mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe. Gbèsè náà ni gbogbo rẹ̀ ń já sí o. Mo ti kọ́ sétí gbogbo ayé ṣe lásìlà. Tèmi bá mi o. Níṣẹ́ bí ọmọkùnrin ó tó gẹ́ ikú yájẹ̀ sí lọ o. Èrìbìrì. Gbogbo ọwọ́ ẹ̀dá lẹ̀. Ewúrẹ́ ni wọ́n fi so. Kí ńlá irú èròkèrò wo ló wá wá sí ọlọ́kàn? Àdánìkan pèrò ní bá màmá rẹ̀ sùn. Títẹ̀mí burú ju tiẹ̀ lọ. Níwòyí ìdọ́ta. Tẹ̀mẹ́mi náà rèé lọ́jọ́ òní. Táyáyé ń ṣe láǹkẹ̀ fún láwùjọ. Òní lọ́ mọ̀ pé bá a bá sọkún sọ. Èèyàn máa padà wá Bọ́lájí. Ilé Dr. Ṣèyí Lukman Àyándáré ni ó jẹ́ àjọ lọ. Àgbà ìṣègùn tó mojú ewé àtẹ̀kọ̀ tí fi ń jáde lóde. Ọmọ ọ̀dọ̀ àgbà tí fọgbọ́n inú àwọn àgbàgbà gbogbo ẹni tó gun ayé yọ lẹ́nu. Bàbá ọgbẹ́ tẹ́lẹ̀dùmarè bomi ọgbẹ́ fún pé kọ́ máa fi bá gbogbo oníròbìnú jẹ́ gbàṣẹ́gbàyà. Dr. Ṣèyí Lukman Àyándáré ò fi fásitì. Bàbá ọgbọ́n ọ̀fọ̀ pẹ̀lẹ́ dalẹ̀. Àgbàlájọ déwé àtẹ̀kọ̀ fi ń já lọ́wọ́ ẹ̀bí ìmọ̀nàwá. Ìbéèrè Irúfẹ́ ogun tó dojúkọ. Irú bá ti ẹ̀sán wo parí ni ètò wọ́n wọ̀ yá àjà? mi ò nígbà tẹ́nìkan tó béèrè béèrè náà. Adájọ́ ọkọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Nọ́mbà 29 àdúgbò Akínọlá nílẹ̀ ní Lágro yàrá kejì lápá ọ̀tún lọ́dọ̀ bàbá ọgbọ́n ni ọmọ lọ tààràtà. Ní Bàrígà nígboro Èkó ibẹ̀ lolú iléeṣẹ́ wọn tàbí kò kàn sí wọn lọ́pọ̀pọ̀nà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ka wọn tó ń bẹ Lákùnlé ilé Alúbàtà nígboro Ìṣẹ́yìn Ẹ̀dó 08032983298 tàbí 08089038658. Òun náà ni WhatsApp nọ́mbà wọn. Ìwọ náà kà sí wọn lónìí. Ọmọ wípé Elédùmarè fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Ẹ kú ojúmọ́. Àdúrà wọn gbà lónìí. Ara àwọn gbà ọ́. Àní jáde lọ báyìí o. Àní jáde lékú lọ́wọ́ o. À ń bọ̀ láyọ̀. À ń gbàrú mú o. Èmi bọ́lẹ̀ lọ́wọ́ wa lọ́wọ́. Ogun á ṣe fún wa. Àná ọ̀là fún wa. Láhàólà. Wọ̀lá pìátà. Ilé àbúlá. Àdúrà làásù. Kò káàárọ̀.